báà ni ní ọpọ́n ti yí padà tẹ́lẹ̀ rí báà ni ní ṣùgbọ́n bá ọ ti yàtọ̀ àkòrí ọ̀rọ̀ mi sí ọ lónìí òun náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àti bá lọ́ọ́lọ́ ọ̀rọ̀ Ọlọ́run mú pamọ́ o wí kọ́ni bá nínú Kristi Jésù ọ̀dẹ̀dá titun ohun àtijọ́ yóò ti kọjá lọ kò kíyèsí ìketekete ọ̀dà titun Kọ́ríńtì kejì orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún wọ́n ti gbọ́ rí máa dẹ̀ fẹ́ kọ̀yà ṣe àgbéyẹ̀wò òtítọ́ ìrere kọjá pé èyí ò kùnà èyí ò kú kété àlùfáà yìí gan yóò kóra ran jọ ká yí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ká yí òdiwọ̀n ohun àmúyẹ kọ̀ní àmúdi ọmọ Ọlọ́run àbí ká àmúdi ọmọ lẹ́yìn a ò délé bá o ìbí ìpẹ́ráyé o epo ti hàn o ilé kíkọ́ ti hàn o àjà kò fẹ́ yí àgbékalẹ̀ àmúyẹ ìgbé olóyìnbó pè ní qualification láti jẹ́ ọmọ Ọlọ́run àti láti jẹ́ ọmọ ẹ̀yìn Kristi Jésù Kristi fúnra rẹ̀ ní wíwà ìkọ́ni bá fẹ́ tọ̀ ọ́n lẹ́yìn ike ẹ̀sẹ̀ra rẹ̀ kí gbé àgbélébú rẹ̀ kéde wé alẹ́ òun kí a tọ̀ ọ́n lẹ́yìn lónìí kọ́ni bá nu Kristi ọ̀dẹ̀dá tuntun ohun àtijọ́ ti tẹ́lẹ̀ ẹni ọkọjá lọ lọ́ọ́lọ́ba ketekete ọdẹ titun tẹ́lẹ̀tẹ́lẹ̀ lákọ́kọ́ ẹlẹ́ṣẹ̀ ọ̀nìyàn ọjẹ́ ti ọ̀nìkànjẹ́ pé tira ibi kò tì í sí ibi ohun ẹ̀ràn ọ̀ra ni nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrin dé ẹsẹ̀ ìkeje tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí o kété ohun ẹran ọ̀ra kọ́yàn ṣiṣẹ́kúṣe kẹ́ mọ̀mọ́kọ́mu kẹ́ jalè kẹ́ ṣògo asán ayé kẹ́ gbéraga kété ohun ẹran ọ̀ra ṣá òní rè ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́yìn òrẹ́yìn ajá kò yí padà ohun kejì ní ti tẹ́lẹ̀ rí òun náà ni pé ọ̀nìyàn fọ́jú pàápàá ẹlẹ́ṣẹ̀ fọ́jú nípa ti ẹ̀mí ẹ̀rà rí dá kété kan ṣe ní ṣọ́ọ̀ṣì lẹ́kàn ìyá yín mú àṣìyàn òun kẹ́ẹ̀kan gan àyà kà á lé ṣọ́ọ̀ṣì kà á ṣe bá àìṣe ni àlùfáà rámú alẹ́ ó lóru àyè ó gbá kà á dá àbí ọ̀dàmẹ́wàá kà á dá á ṣàṣe oríṣiríṣi torí pé ó fọ́jú èsì nínú ìmọ́lẹ̀ o ṣùgbọ́n á fẹ́ aṣòdájọ́ ẹ̀rákẹ́ nínú ìmọ́lẹ̀ kó jẹ́ pé òye ọ̀rọ̀ Ọlọ́run ti yí hàn ó jẹ́ pé kété kàn ń ṣe ẹ̀sán ní mípá mú hàn èyí ọ̀rọ̀ aran ni ẹ̀hán ní láṣẹ lórí ẹ̀ láti na ẹlẹ́ṣẹ̀ fọ́jú tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ojú rẹ̀ ojú ibi ni yàtọ̀ sí pé ọ̀yàn fọ́jú ọ̀yàn lójú ibi kọ́ba o Matthew orí kẹfà ẹsẹ̀ ìkẹtàlélógún àkókò sí fún mi láti ṣe lọ́kọ̀ọ̀kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú ló kú fún ibi nkú kó bá ti rí bá kọ́ tí a jí kọ́ tá a ṣe ọ́ ní jàǹbá kọ́ tá a ṣe báṣabàṣa kọ́ tá a wá kété rẹ̀ máa yà òní nínú ojú rẹ̀ ojú kòkòrò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹlẹ́ṣẹ̀ etí rẹ̀ á di sí òpè ògbàlà á di pátápátá ni á rọ òǹdí fúnra rẹ̀ á rọ aṣọ á rọ òwú kété kó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run yóò mú dọ̀dọ̀ rẹ̀ ajá kò ṣe ọgbà á ṣe yíra rẹ̀ ká torí pé ó di tirẹ̀ sí èrèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹlẹ́ṣẹ̀ kú fún ègún kó bá tutọ́ bá ègún là jáde kó bá sọ̀rọ̀ ègún là jáde àtòrí ẹ̀ látòkè dé ìsàlẹ̀ ègún ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlẹ́ṣẹ̀ ó jẹ́ ọlọ́rùn líle tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkàn rẹ̀ dìbàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kún fún ìwà ìkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ alárìnlọ́lọ́run ṣùgbọ́n báwo
káwí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni ó ṣàkàwé irú ayé kí mo gbé láti ìjọ́ kan ti bí mi títí dé ìjọ́ kan mo pé 20 ọdún tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí mi òun ni mo ti mẹ́rùn bá ní. ṣùgbọ́n bá o lẹ́yìn àrìnbápàdé pẹ̀lú ìrere àti Kristi Jésù olùgbàlà mi ọ̀nìkanfẹ́ mi kò kú kò mí kò múra rẹ̀ kò mí kò jogún ìjọba Ọlọ́run kò mí kò gbà mí là kò sọ mí di mímọ́ kò dẹ̀ mẹ́mí mímọ́ kò mí kún mi. bá o mo ti ní ìwà kò jẹ́ pé ti Jésù ni mo gbé wọ̀. ìyàtọ̀ ni ó ṣe sàn èmi fúnra ara mi gan mọ̀ wí tẹ́lẹ̀ rí bá ni mo ti jẹ́ o ṣùgbọ́n bá mo jẹ́ ti Jésù mo jẹ́ ti Jésù Kristi. bá o mo yóò rí kedere mẹ́rí nínú ìrere ó ti yé mi nígbà kàrà Ọlọ́run ó yé mi. tẹ́lẹ̀ rí mo fọ́jú tẹ́lẹ̀ rí ojú mi ṣókùnkùn ó kún fún ibi ṣùgbọ́n bá wọn ti tàn mọ́lẹ̀ sí. tẹ́lẹ̀ rí etí mi mò dì ṣùgbọ́n bá etí mi ti nà ṣánṣán sí ọ̀rọ̀ Ọlọ́run. ẹ̀rí Jésù ẹ̀rí Ọlọ́run mo gbà kó bá wo Aísáyà orí 50 ẹsẹ̀ 4 wà mọ̀ pé ojú ọ̀nìkẹ́ nínú Kristi Jésù ojú rẹ̀ ó ti là etí rẹ̀ ó ti ṣí. tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọ̀nìyàn ẹlẹ́ṣẹ̀ á kún fún ògo ọ̀rá rẹ̀ ògo pé èmi lè yí amúra ọ̀nìkan gẹ́gẹ́ múra rẹ̀ apamọ́ amúra rẹ̀ hàn lórí òfìfo náà ṣáni. ṣùgbọ́n bá ọ lè gbàgbọ́ ọmọ Jésù Kristi á kún fún ògo àti òyìn Ọlọ́run. wá sórí ẹ̀rọ ayélujára kẹ́ á ṣe ògo asán kẹ́ ìlú túmọ̀ kọ́ bá kàn án rí kété ń ká ṣe ń ká fògo fún Ọlọ́run nínú Sáàmù orí 51 ẹsẹ̀ 15 lébẹ̀. tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó fẹ́ràn ra rẹ̀ á dáàbò bo ra rẹ̀ ọ̀rọ̀ méjì kókó kàn mí lọ́ra o ṣùgbọ́n lọ́ọ́lọ́ bá ọmọ Ọlọ́run á gbé àwọn ògbésẹ̀ gan kò jẹ́ pé ọyọ̀ pa lára kò jẹ́ pé bí rísíkì ni á gbé ògbé ayé bá fún ògo Ọlọ́run. á wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ayé ọkàn ní àwọn orí ọ̀rọ̀ àwọn analé o àwọn àjẹ àwọn yóò kú ṣùgbọ́n bá ó ṣe tán láti gbàwẹ̀ kéde mi ó kọ̀ yẹ kẹ́ ẹ mú jẹun ni kẹ́ ẹ mú ṣiṣẹ́ Ọlọ́run àbí kẹ́ ẹ mú ṣe òtẹ́rẹ̀ àánú kò èèyàn ọmọ nìkejì. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkàn dé bàjẹ́ ṣùgbọ́n bá ọkàn kó funfun kọ́ ló wà mímọ́ kan ti fọ̀ mọ́. tẹ́lẹ̀tẹ́lẹ̀ olíjìbìtì ọ̀nìyàn olówà ẹ̀ka olówà ipá ni ṣùgbọ́n bá o ọ̀nìkan gbàlà á kún fún ọ̀nà àlàáfíà á dẹ̀ fẹ́ ṣe òfẹ́ Ọlọ́run. tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó jẹ́ ọ̀nìkan jẹ́ pé ó jẹ́ alárè lọ́lọ́run ṣùgbọ́n bá o nínú Kristi Jésù ń powó lọ nínú méjèèjì ṣáárín lọ tẹ̀ ẹ̀kọ́ máyé rẹ̀ kó Jésù wíwo ti ronú ìsì ọ̀dà kó kó nínú òkùnkùn kó bọ́ sínú ìmọ́lẹ̀ káyé rẹ̀ kí yí padà kó wọ náà yóò jẹ́rí wí tẹ́lẹ̀ rí o bá a ní ṣùgbọ́n lọ́ọ́lọ́ bá a lè ti rí ojó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà kárí fi dé sílé ìjọba Ọlọ́run.